Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. Àárọ̀ yìí ní ọ̀pọ̀lọpọ̀ pé bí ẹ ṣe ń wo àwọn fọ́nrán wa ẹ máa bá wa subscribe. Tẹ́ bá ti subscribe tán ẹ tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán míì tó sì máa jáde. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ sì bá wa comment. Ojú tẹ fún wòwò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ọwọ́ tẹ fi ń tẹ fóònù yín náà lágbára Ọlọ́run ọba, ọwọ́ yín ò ní rọ o, ẹsẹ̀ yín ò ní rọ. Ẹrù tí alábíàmọ kì í tú wọn ò ní gbé ká ẹnìkankan wa mọ́lé. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ̀lé wa. Fọ́nrán kan ló jẹ́ kí a wá sórí ẹ̀rọ ayélujára lónìí. Ní àṣálẹ́ àná ni mo rí fọ́nrán náà, mo wá ní ó yẹ kí n sọ̀rọ̀. Mo wá ní àṣálẹ́ àná ni mo rí fọ́nrán náà, mo wá ní ẹ jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ sí i. Bóyá eré ni fọ́nrán náà, bóyá òótọ́ ni. Orí náà ni a ṣe wá láti wá bára wa sọ̀rọ̀ díẹ̀. Fọ́nrán tí mo rí ni bí King Wasiu Ayinde Marshal ọba onífújì bí wọ́n ṣe yẹ̀yẹ́ wọn ní pápákọ̀ òfurufú ní Àbújá gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n kọ sí orí ẹ̀rọ ayélujára. Wọ́n ní feeding bottle tí bàbá máa ń gbé dání, wọ́n gbé dání, wọ́n fẹ́ wọnú ọkọ̀ òfurufú tí a mọ̀ sí balloon aeroplane. Àwọn òṣìṣẹ́ inú aeroplane bá ní bàbá nǹkan tí ẹ gbé dání yẹn ò lè gbé wọlé o, ṣùgbọ́n Kwam-1 wọ́n fẹ́ lo agídí pé àwa la ní Nàìjíríà, àwa la ní Bọ́lá Tinubu, àwa la ní olóṣèlú ni wá, àwa ní APC. Àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú wọ́n yẹ̀yẹ́ Kwam-1 tó bẹ́ẹ̀ gẹ́, wọ́n já bàbá sílẹ̀, wọ́n jẹ́ kí bàbá kó bá wọn lọ láti ìlú Àbújá lọ sí ìlú Èkó. Nǹkan kan tí mo wá kọ́ fẹ́ béèrè lọ́wọ́ Kwam-1 ni pé ṣé ẹ lè sọ pé nítorí ẹ jẹ́ ọ̀kan lára àwọn ẹgbẹ́ òṣèlú APC tàbí kẹ́ ẹ máa sọ pé tiyín ni President Bọ́lá Ahmed Tinubu torí ẹ̀ lẹ ṣe fẹ́ máa hùwà tí ò tọ́. Wọ́n ní òfin ni kinní yìí. Àwọn èèyàn lọ bá àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú pé kí ló dé tẹ́ sọ pé Wasiu Ayinde kò lè gbé kinní wọlé. Wọ́n ní kò lè gbé wọlé o nítorí pé òfin àwọn ni. Ìlú Nàìjíríà àwarawa la lè ṣòfin ká má mú ṣe, ṣùgbọ́n ní pápákọ̀ òfurufú nínú àwọn elétò ààbò nínú pápákọ̀ òfurufú, àwọn elétò ààbò nínú ẹ̀kọ́ balloon wọn kì í rú òfin nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe dúdú tiwa ń bì báyìí. Àwọn jẹ́ òyìnbó, wọ́n dẹ̀ máa ń mú májẹ̀mú ṣẹ, wọ́n máa ń mú òfin wọn ṣẹ, wọn kì í fọwọ́ rọ́ òfin wọn sẹ́yìn. King Wasiu Ayinde wọ́n ti wá gbàgbé pé àwọn ará bíbá yìí bí dúdú bá tẹ̀ wà nù wọn, funfun wà nù wọn, funfun nù wọn kì í gbàbọ̀dè, àwa dúdú ara wa la máa ń gbàbọ̀dè. Wasiu Ayinde ti wá gbàgbé bóyá ó lérò pé bóyá ọ̀kan lára àwọn olómele àwọn lọ́wọ́n bá sọ̀rọ̀ tàbálápàlà tàbí onísàkárà tàbí ẹni tó ń play guitar tàbí ẹni tó ń play keyboard lòun bá sọ̀rọ̀ tó jẹ́nu àwọn ọmọ iṣẹ́ wọn. Ó ti gbàgbé wípé pápákọ̀ òfurufú ni wọ́n wà. King Wasiu Ayinde ẹ jẹ́ kí ọ̀rọ̀ ẹnu yín ẹ jẹ́ kó máa dá o. Ìgbéraga tẹ́ bá ń ṣe láàrin ẹ̀yin àti àwọn ọmọ iṣẹ́ yín ẹ jẹ́ kó mọ láàrin wọn o, kò dé pápákọ̀ òfurufú o. Tẹ́ bá sọ pé ẹ̀yin lẹni Bọ́lá Ahmed Tinubu àgbà, ẹ̀yin lẹni Nàìjíríà àgbà, ẹ̀yin lẹni ẹgbẹ́ APC àgbà, ẹ jẹ́ kó mọ láàrin yín o, kò wọ pápákọ̀ òfurufú. Àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú wọ́n yẹ̀yẹ́ bàbá gẹ́gẹ́ bí èmi ṣe wá sọ lẹ́ni pé King Wasiu Ayinde Marshal ó ṣẹ̀sìn pápákọ̀ òfurufú nílùú Àbújá látara ìwà, látara òfin tí wọ́n fẹ́ lù wípé ẹ má gbé feeding bottle wọnú inú ọkọ̀ òfurufú o. Wọ́n wá ṣí feeding bottle náà, ògógóró ni bàbá rọ sínú ẹ̀ bámú. Àmọ́ ipò ológogoro ni Wasiu Ayinde. Àṣà máa ń kọ́ dèdè rí wọn nínú olórí stage ni tọ́ máa ṣe bálabàla, tọ́ máa ṣe búlubùlu. Àṣeṣẹ́ ògógóró ló ń tọrọ sí wọn lára, ògógóró ló ń ṣiṣẹ́ lára bàbá. Wọ́n á máa ṣe wọ́nranwọ̀nran,
Ògògóró ló ń ṣe gbogbo ẹlẹ́yà tẹ́ ẹ ṣe ní Ìjẹ̀bú Òde níbi òkú ọba Àwùjalẹ̀ ẹ ṣe lọ́dún yẹn wò ní pápákọ̀ òfurufú l'Àbújá káwọn DSS kan ti fẹ́ nà tí í pa kò sí ẹni tó ń jẹ́ Wasiu Ayinde níwájú àwọn DSS kò sẹ́ni tó ń jẹ́ Wasiu Ayinde níwájú àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú kò sẹ́ni tó ń jẹ́ Wasiu Ayinde níwájú òṣìṣẹ́ inú ọkọ̀ òfurufú Wasiu Ayinde ọ̀gá olórin ọ̀gá onífújì wọ́n fẹ̀yìn rẹ̀ wọ́lẹ̀ túrúrú ní pápákọ̀ òfurufú látàrí etí ìkún tí wọ́n kọ sí òfin inú ọkọ̀ òfurufú. Àwọn oníwèé ìròyìn kan wọ́n sọ ìròyìn díẹ̀ lára àwọn nǹkan tí ó jẹ́ kí wọ́n fẹ̀yìn Wasiu Ayinde wọlé lónìí ẹ gbọ́ síwájú sí látẹnu wọn. ẹ̀sìn burúkú leléyìí o Wasiu Ayinde yẹ̀yẹ́ ara ẹ̀ ní pápákọ̀ òfurufú l'Àbújá èyí lohun tó ṣe fáwọn ẹ̀ṣọ́ iléeṣẹ́ náà tí wọ́n fi mú un. ọ̀pọ̀ àwọn tí wọ́n gbóǹtọ́kàn ná àwọn onífújì ńlẹ̀ yìí Alhaji Wasiu Ayinde ṣe ní pápákọ̀ òfurufú ilẹ̀ wa tó wà ń lu Àbújá ni wọ́n ń nàka àbùkù sí i wọ́n níwà náà kù díẹ̀ káàtó àti pé ẹni tó bá ti lórúkọ kì í hurú àwọn ìwà bẹ́ẹ̀ wọ́n láwọn ọmọdé onífújì ló yẹ kí wọ́n máa hùwà tó wù ọ̀hún. ọkùnrin onífújì náà ni wọ́n ló wà nú àwọn èrò tó fẹ́ kọjá sílùú Èkó látọ̀lú ìlú ilẹ̀ wa l'Àbújá lọ́jọ́ Ajé Monday ọjọ́ 5 oṣù yìí. pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe tó wà nílùú Àbújá lòun pàápàá sì lọ láti darapọ̀ mọ́ àwọn tí wọn yóò jọ wọkọ̀ bàálù padà sílùú Èkó. akọ̀ròyìn wa gbọ́ pé ọkọ̀ òfurufú Valujet ni Wasiu Ayinde fẹ́ bá padà sílùú Èkó láàárọ̀ ọjọ́ Ajé yìí. nígbà tó tásìkò táwọn èrò yóò máa wọnú ọkọ̀ òfurufú náà ni wọ́n lọ́kùnrin tí wọ́n tún máa ń pè ní Máyégún yìí gbé nǹkan rọmi kékeré kan lọ́wọ́ tó sì fẹ́ gbé wọnú bàálù náà. èyí làwọn alákòóso ọkọ̀ òfurufú náà sọ páwọn ò lè gbà kó gbé omi náà wọlé. bí wọ́n ṣe ń sọ pé K1 kò lè gbé kí omi yìí wọlé bẹ́ẹ̀ lọkùnrin yìí yarí mọ́ wọn lọ́wọ́ bí ọmọ aláǹda ó ní kò sẹ́ni tó lè bóun sọ́ọ́sẹ̀ òun yóò gbé wọlé dandan ni. nígbà táwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú náà tó ń mójú táwọn èèyàn tó ń wọlé sọ fún un pé lòdì sófin kó lè gbé omi yìí wọlé àti pé béèyàn bá fẹ́ gbé omi bẹ́ẹ̀ wọlé kò gbọ́dọ̀ ju ìwọ̀n 100 mìlímítà lọ. wọ́n ní ìdí kan ṣoṣo téèyàn fi lè láǹfààní láti gbérú nǹkan tó jù bẹ́ẹ̀ lọ wọlé ni tó bá jẹ́ kó jẹ́ oògùn tó ní í ṣe pẹ̀lú ìlera ẹni tó fẹ́ gbé wọlé ó sì ní láti sọ fáwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú náà kó tó ṣe bẹ́ẹ̀. gbogbo eléyìí ni wọ́n ní olúwayé fújì kò ṣe o tó sì láfi dandan kó ń gbé ohun tí àwọn ọlọ́kọ̀ òfurufú yìí ní ó ṣe lòdì sófin ètò ààbò tí wọ́n ń lò ní pápákọ̀ òfurufú ìwọ̀nú ọkọ̀ náà. báyìí ni Wasiu àtàwọn òṣìṣẹ́ iléeṣẹ́ òfurufú yìí bẹ̀rẹ̀ sí tàùn síra wọn. lọ́kàn náà àwọn ọ̀gá wọn bá wá bá Wasiu Ayinde pé kó dúró sẹ́gbẹ̀ẹ́ kan kí wọ́n lè ṣàyẹ̀wò rẹ̀ dáadáa. èyí ló túbọ̀ wá bí ọkùnrin náà nínú. kàkà tí ìbá sì fi tẹ̀lé ohun tí wọ́n sọ níṣe ni wọ́n ní olúwayé fújì tú ohun tó wà nù kí omi tó gbé dání lé ọ̀kan náà àwọn òṣìṣẹ́ tó ní kó dúró sẹ́gbẹ̀ẹ́ kan lára. èyí tó sì burú bẹ̀ ni pé ọtí ló wà nù kòǹdó tí Wasiu Ayinde gbé dání yìí. nígbà tẹni tó sì ju òṣìṣẹ́ tó kọ́kọ́ bá a sọ̀rọ̀ lọ́tún wá tóun náà fẹ́ dá sí i níṣe ni wọ́n ní ọkùnrin onífújì tí wọ́n tún máa ń pè ní olórí ọmọ ọba Ìjẹ̀bú yìí tún tú ìyókù tó kùnú rẹ̀ sí òun náà lára. nígbà tí Wasiu Ayinde kò gbà kí wọ́n yẹ òun wò tó sì dọ̀tí sí wọn lára a gbọ́ pé wọn ò jẹ́ kó wọnú bàálù náà. lẹ́yìn tí gbogbo èèyàn sì wọlé tán ni wọ́n bá tilẹ̀kùn ọkọ̀ òfurufú náà. sí ìyàlẹ́nu gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ níṣe ni K1 gẹ́gẹ́ bí wọ́n ṣe tún máa ń pe ọkùnrin náà lọ dúró síwájú bàálù yìí àfi bí ìgbà tọmọdé ìbá dúró síwájú mọ́tò pé kó má kọjá. èyí làwọn èèyàn rí tí wọ́n fi ń sọ pé ṣágbára ló ń gun ọkùnrin náà ni àbírò ìgbéraga wo nìyẹn. ẹ ṣeun ẹ̀yin akọ̀ròyìn ẹ̀yin àti àti gbọ́ gbogbo ohun tó fà á tí wọ́n fi fún ẹ̀yìn Wasiu Ayinde wọlé túrú nínú pápákọ̀ òfurufú l'Àbújá nínú ẹ̀rọ ọkọ̀ bàálù láti ìlú Àbújá wá sí ìlú Èkó. ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ náà lẹ́yìn tí ń wò wá látàárọ̀ ojú tẹ fún wò wá kò ní fọ́ etí tẹ fún gbọ́ wá kò ní di ó dìgbà. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.